lórí case àwọn tí wọ́n kidnap l'Ógbómọ̀ṣọ́ ǹjẹ́ tí ẹ mọ̀ wípé lóòótọ́ ni àwọn bandit yẹn request fún nǹkan tí wọ́n request fún. I mean everything in this particular list, gbogbo nǹkan tó wà ńbẹ̀ pátá ni wọ́n request fún at first. They are just trying to blackmail Ọ̀yọ́ state government. Ẹni sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín dáadáa. Wọ́n láwọn òbèrè owó, àwọn òbèrè ṣàríà, àwọn òbèrè kankan lọ́wọ́ kínní, wọ́n wá fẹ́ mú ẹ̀yìn yín, wọ́n fẹ́ kọ́ sí government pé láti distract yín, láti fi yín distract government, láti fi yín play, láti fi yín buy time, wọ́n play narrow minded games pẹ̀lú yín. Wọ́n mọ̀ wípé táwọn bá sọ nǹkan tí wọ́n sọ pé àwọn òbèrè ṣàríà, àwọn òbèrè kínní kan, nǹkan kékeré pẹ́rẹ́ báyìí làwọn béèrè. Nǹkan kékeré bẹ́ẹ̀ làwọn béèrè lójú yín, nǹkan kékeré ló máa jẹ́. Ẹ̀yin á wá bẹ̀rẹ̀ sí ní jà. Nígbà tẹ́ bá dẹ̀ ń jà, àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn fẹ́ kí ìlú dàrú, wọ́n á fẹ́ mójútó ìlú ju pé kọ́kọ́ mójútó àwọn tó wà nínú igbó lọ. Meanwhile, àwọn tó dẹ̀ ti dá wàhálà lẹ̀, wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn yín, wọ́n máa migrate lọ sí other parts of the world. Àṣírí ti tú, the fearless talkers àti àǹtí Yínká TNT ẹ̀ wọ́n ti jáde o, wọ́n ti jáde àṣírí àwọn bandits ó ti tú o. Ẹ̀yin ìjọba ẹ tètè gbé ìgbésẹ̀, ọgbọ́n ni wọ́n ń dá. Ṣẹ́rí gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí tíríkì ni kí wọ́n lè kó àwọn ènìyàn wa, wọ́n lè kó wọn jìnnà lọ sí orílẹ̀-èdè míì kọ́ dẹ̀ fi wọ́n dára tó bá wù wọ́n. Ìjọba ẹ tètè bá wa gbé ìgbésẹ̀. Àṣírí ti tú. Ẹ wo wọ́n ti gbé wa débẹ̀ nínú fídíò méjèèjì wọ́n ti gbé wa débẹ̀ gan. Ẹ máa lọ rí nǹkan tí mò ń sọ, ẹ máa lọ rí, bá mi share, ẹ bá mi share. A ò ní sọnù, ọmọ wa ò ní sọnù, ẹbí wa ò ní sọnù. Bẹ́ẹ̀ ṣe bá mi share, ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ fẹ́, ẹ jẹ́ káwọn ìjọba rí kọ́ tètè ẹ wo fídíò yìí, ẹ wo ìtanilólobó ló jẹ́, informant gidi ni, àwọn àṣírí tó ní agbára ni. Ẹ jẹ́ ká dìjọ gbọ́, ó yá lókè lọ́rùn. Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa mo bá yín. Mo rí tí àwọn kan ń discuss lórí Facebook tó ń sọ wípé àwọn kan tẹ̀ tí ń bínú sí ìjọba, àwọn kan ní ìjọba parọ́ fáwọn, àwọn kan ní kíjọba fún àwọn terrorist nìkan tí wọ́n béèrè kan fáwọn èèyàn wọn lẹ̀ kíníkan. I'm entitled to my opinion. Àwọn ọlọ́pọlọ pípé tán lè ronú objectively. Excuse me, àwọn ni mi ò fẹ́ emotion, mi ò dẹ̀ fẹ́ sentiment. Èmi gẹ́gẹ́ bí Olóyinka, I will never advise government to succumb or yield to terrorist schemes. Not even in Southwest. Not in Southwest. Even Kumati Eje Southwest again. Let me ask you people, have you seen a nation or people who seek peace and progress? Don't they indulge those to want spread the violence and fear? Shetiriri. Kiakia nation or our set of we are our individual. Could you pay one fair peace, one day fair progress? Wanted to get the same set of people or nation to indulge those spreading violence and fear. Shetiriri. Me of people sheleri. Whether Nigeria, London, America, or anywhere all over the world, government should not embrace or government should not romance terrorists. There's no government that will romance terrorists. Any government about romance terrorists, I want it for. Ti want it because it's like selling your people and reinforcing them to keep killing, to come and kill more. It is someone I told you before. I said money I want people you money won't watch you. They are watching you on social media, they are looking at you, they are monitoring everything happening. They came with religion to disorganize. They came with religion to to distract you. They came with religion to divide you. But many people did not fall into their traps. I mean, many Muslims won't fall into their traps. Many Muslims won't we are fighting the same cause. We want our children out. This is not the time to fight over religion. Those people came with religion. Nígbà tó rí pé kò ṣiṣẹ́, wọ́n padà. Wọ́n dá àwọn òbèrè owó, àwọn òbèrè ṣàríà, àwọn òbèrè kankan lọ́wọ́ kíní. Wọ́n wá fẹ́ mú ẹ̀yìn yín, wọ́n fẹ́ kọ́ sí government pé láti distract yín, láti fi yín distract government, láti fi yín play, láti fi yín buy time. Wọ́n play narrow minded games pẹ̀lú yín. Wọ́n mọ̀ wípé táwọn bá sọ nǹkan tí wọ́n sọ pé àwọn òbèrè ṣàríà, àwọn òbèrè kíní kan, nǹkan kékeré pẹ́rẹ́ báyìí làwọn béèrè. Nǹkan kékeré bẹ́ẹ̀ làwọn béèrè lójú yín, nǹkan kékeré ló máa jẹ́. Ẹ̀yin á wá bẹ̀rẹ̀ sí ní jà. Nígbà tẹ́ bá dẹ̀ ń jà, àwọn government tó fẹ́ kí ìlú dàrú, wọ́n á fẹ́ mójútó ìlú ju pé kọ́kọ́ mójútó àwọn tó wà nínú igbó lọ. Meanwhile, àwọn tó dẹ̀ ti dá wàhálà lẹ̀, wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn yín, wọ́n máa migrate lọ sí other parts of the world. Ẹ mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe fún yín nìyẹn. By coming up with àwọn òbèrè ṣàríà, àwọn òbèrè kíní kan, nǹkan táwọn béèrè. How do you think in your own life? Báwo lẹ ṣe máa rò? How would you feel? Ipe, how would you even feel? Kéèyàn kan wá bá yín kó wá sọ fún pé government ìlú kan ó release terrorist sí gbòòrò. Báwo lẹ ṣe máa feel? They know wípé government will not release those people. They saw that you have apprehended some of their boys. Àwọn tó jẹ́ pé wọ́n jọ jẹ́ terrorist. Wọ́n rí pé ẹ̀dẹ̀ tí mú mẹ́fà tó lè lead wín síbi táwọn wà, wọ́n mọ̀ pé ẹ ti mú wọn.
And like I said, these people are monitoring you. They saw every move made by the security forces. Don't rescue Penkele during Penkele's rescue operation. They saw every move that was made by the security forces. Ìyẹn lásán trigger ló jẹ́ fún wọn jẹ́ káyà wọn já because wọ́n rí wípé wọ́n mọ̀ wípé wọ́n reaction yẹn wọ́n rí bó ṣe rí. They saw everything and wọ́n dẹ̀ mọ̀ wípé government máa come after wọn ṣùgbọ́n wọn ò mọ̀ gbà wọn ò mọ̀ ọ̀nà tó fẹ́ gbà wọ́n wá fẹ́ fi ẹ̀yin masses wọ́n fẹ́ fi yín fight wọn by saying government yín parọ́ kẹ́ lè face wọn kẹ́ lè by saying nǹkan kékeré báyìí náà béèrè kẹ́ lè face government pé kó fi wọ́n lẹ̀ kẹ́ lè distract ìlú kẹ́ lè disrupt gbogbo nǹkan tí government ṣe kó má lè rojú ráyè tí wọ́n mọ́. You see that? Have you asked yourself, why the headmistress? Why have they decided to focus on the headmistress? Have you asked yourself, where are the children? Níbo náà kó wọn sí? What are they eating? Níbo ni wọ́n sùn? Why tí wọ́n ṣe ń gbé children wá? These people came, they went away with 46 people. Wọ́n gé orí teacher kan tó dàbí threat fún wọn torí ọkùnrin ni wọ́n pàdánù. Àwọn obìnrin tó wà ńbẹ̀ àwọn ọmọ tó wà ńbẹ̀ wọn ò show wọn wọ́n ń show only headmistress. How do you establish tó bá pé àwọn ọmọ yẹn ṣì wà live? Báwo la ṣe mọ̀ pé àwọn ọmọ yẹn ṣì wà lákàtà wọn? Báwo la ṣe mọ̀ wípé wọ́n fẹ́ lo headmistress yẹn láti lè distract àwọn èèyàn káwọn lè lọ because wọ́n mọ̀ pé government máa come after them. They saw the operation that happened pẹ̀lú Penkele. They saw what the security forces did. Wọ́n dẹ̀ mọ̀ wípé government ò ní fà wọ́n sílẹ̀. Wọ́n mọ̀ pé government ò ní bá wọn play a game. And they are worried, they are paranoid, and wọ́n fẹ́ cause commotion, wọ́n fẹ́ fi yín cause rancor, wọ́n fẹ́ kí n fi yín cause wàhálà. Ti religion tó gbé wá, wọ́n rí pé kò ṣiṣẹ́, wọ́n fail. Wọ́n tún wá gbé kó lọ release victim wá. How I will never kò sí government kan tó máa romance terrorist. Kò sí government tó máa release terrorist. When tí government bá release àwọn terrorists yẹn, it's like wọ́n release wọn pé we are free to kill anybody. Kill them. When we apprehend you, we will leave you. Wọ́n mọ̀ pé tí máa wọn kàn, wọ́n mọ̀ pé àwọn ò save. Bóyá bí tí wọ́n wà wọ́n lè ti rí pé àwọn security whatever wọ́n ti surround àwọn kò sọ́nà tó máa lọ so wọ́n fẹ́ fi yín distract government kí government lè má carry on pẹ̀lú nǹkan tí wọ́n ṣe and fúnra wọ́n wá ní wọ́n ní government ń parọ́ wọ́n fẹ́ fi yín fight government not that wọ́n fẹ́ fight government wọ́n fẹ́ fi yín buy time ni tán lè fi lọ. You people should go on your platform and start asking about those children. Let them parade our children. You cannot be asking our government you cannot be demanding our government, asking our government to release or for ransom, and we are not seeing all our children. Let's see the people that you went away with. Not only the headmistress. Showcase, parade our children. We want to see the children. How are we sure those children are still with you? Báwo la ṣe mọ̀ pé wọ́n ti migrate wọn lọ síbòmíì? Báwo la ṣe mọ̀ pé wọ́n rí pé ibi táwọn wà yẹn wọ́n ti wà surrounded? Wọ́n dẹ̀ ń wá bó ṣe fẹ́ disturb bó ṣe fẹ́ sá lọ. Let's see those children. They are on social media. Go on your platform. Tell the Fulanis, tell the terrorists to show the children. We don't want to be seeing only the headmistress. The other time they brought out that other woman with the baby to look frail. So where is the woman now? Where is the child? Where are the other children? What are they eating? Where are they sleeping? What are they wearing? How are they changing? How are they bathing? How are they brushing? What has been happening to them? Let's find out about their well-being. You cannot be talking to our government. You want our government to give you to concentrate. You want our government's attention, but you are not showing us our children. Kí ni assurance pé tó bá fún wọn anything tó fẹ́? A ṣì máa rí àwọn ọmọ wa. Kí ni assurance? Ẹ jẹ́ ká rí àwọn ọmọ wa. Ẹ sọ fún wọn pé kí wọ́n parade àwọn ọmọ yẹn, jẹ́ ká rí àwọn ọmọ wa. Nígbà tí wọ́n kó àwọn Chibok girls, gbogbo nǹkan tí wọ́n gbà ṣé wọ́n kó wọn lẹ̀ tán. Ìgbà tí wọ́n kó àwọn tó wà ní Kaduna, ẹ má jẹ́ kí wọ́n lò wá ilẹ̀ Yorùbá náà ń pè bí Yorùbá ẹ ronú. Ẹ jẹ́ ká rí àwọn ọmọ wa, ẹ má jẹ́ kí wọ́n lò yín against ara yín. Ẹ má jẹ́ kí wọ́n lò yín against ara yín. Ẹ jẹ́ ká rí àwọn ọmọ wa, ẹ kó àwọn ọmọ wa, ẹ sọ fún wọn pé kí wọ́n parade àwọn ọmọ yẹn. We want to see them. We want to see them. Stop using the headmistress for us. We want to see the children. Ẹ jẹ́ ká rí wọn. Chibok girls níbo ló já sí pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n gbà. Kaduna níbo ló já sí pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n gbà. No, we are not stupid. Ẹ má play mind game yẹn fún wa. Ẹ má play game yẹn fún wa. Ẹ má manipulate wa. Àwọn ò kì í ṣe ọ̀dẹ̀. Ọmọ ọkọ wo ni wá kì í ṣe ọmọ àlè. Yorùbá ẹ ronú gbogbo nǹkan tí wọ́n ṣe yìí torí pé wọ́n mọ̀ wípé government ò ní gbà. Wọ́n mọ̀ pé àwọn tí ń ṣe bóyá wọ́n ti ń bá wọ́n ti ń negotiate. Wọ́n mọ̀ pé nílẹ̀ Yorùbá a ní negotiate pẹ̀lú wọn. We are not going to negotiate. Wọ́n dẹ̀ máa ká afẹ́ rí àwọn ọmọ wa ní kàn fẹ́ àwọn ọmọ wa mọ̀ wá. My own concern ni pé this is not the time to blame government. Wọ́n purọ́ fún wa, wọ́n purọ́ fún wa. A mọ̀ pé wọ́n ń ṣe nǹkan. Ẹ gbà, okay, a gbà pé irọ́ náà pa fún wa. But we want to see our other children, and government is not going to romance you.
Yorùbá ilẹ̀ Yorùbá ló ń pè bí. èèyàn lórí kéèsì àwọn tí wọ́n kidnap l'Ógbómọ̀ṣọ́ ǹjẹ́ tí ẹ mọ̀ wípé lóòótọ́ ni àwọn bandit yẹn request fún nǹkan tí wọ́n request fún. I mean everything in this particular list, gbogbo nǹkan tó wà ń bẹ̀ pátá ni wọ́n request fún at first. They are just trying to blackmail Ọ̀yọ́ state government. Ẹni sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín dáadáa. Tẹ́ bá wo gbogbo àwọn previous demand àwọn terrorists yẹn àwọn Boko Haram àbí another terrorist group ní àwọn other state, it is very very similar to the same thing they requested in Oyo State. The only different thing there is just the Sharia law tí wọ́n demand in the other state, but they demanded it in Oyo State. And don't forget àwọn northern state tí wọ́n ti kidnap tó ti terrorize tẹ́lẹ̀, they already have Sharia law in their own particular law before kó tó di pé terrorist yìí invade ọ̀dọ̀ wọn. So automatically àwọn terrorists ò lè béèrè fún Sharia law because wọ́n mọ̀ pé Sharia law yẹn ti wà already implemented. Wọ́n mọ̀ pé Sharia law yẹn ti wà already implemented in their own state. Irú àwọn ni àwọn Ijba police tẹ máa ń gbọ́ ní north tán máa ní àwọn Ijba police kan wà, wọn gbọ́dọ̀ mọtí, wọ́n máa mú wọn igbá kan àwo kan. I think you understand what I'm trying to say. So wọ́n mọ̀ wípé they don't need to ask for Sharia law in those states. You understand me? That is why whenever they want to demand for anything, they do not demand for Sharia law in that particular state because they already have it. Secondly, gbogbo wa la mọ̀ wípé most of the demand tí àwọn terrorists yìí máa ń demand fún anytime tá bá ti jí àwọn èèyàn gbé is 1 billion naira. Ìgbà tán jí àwọn èèyàn gbé lẹ́kìtì ní ẹ̀dá oníyọ̀, they requested for 1 billion naira. When they kidnap a lot of people ní Kebbi state, ní different states, that particular 1 billion naira kò kí ń dá lẹ́nu most of these terrorists. It is what you can find anywhere in the news. 1 billion, 1 billion, 1 billion. Now tẹ́ ẹ bá try láti gather gbogbo àwọn fact yìí jọ, ẹ máa rí wípé it is similar to what they requested here. Àwọn ni wọ́n kàn fẹ́ play game tí wọ́n decide láti yọ gbogbo àwọn all other demands tán wọ́n á parọ́ wípé àwọn ò demand fún. Even we have some cases ní all other states táwọn terrorists ti demand fún bikes, òun náà lè tún wò yìí. Ẹ̀rí bá ṣe demand fún 1 billion pẹ̀lú ọ̀kadà, and in Oyo state wọ́n demand fún 1 billion pẹ̀lú Hilux, ní tó túmọ̀ sí wípé wọn ní ìdọ̀kadà. Gbogbo àwọn ará Ògbómọ̀ṣọ́ yẹn tí wọ́n sọ̀rọ̀, wọ́n láwọn rí wọn tí wọ́n gba ọ̀kadà wọlé, tí wọ́n béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn páwọn ò mọ̀ wípé wọ́n fẹ́ wá kidnap gan ni, ní tó túmọ̀ sí wípé wọ́n ní ọ̀kadà already, wọn ò ní ìdọ̀kadà, Hilux náà need. Oh, mi ò rí ẹ̀ ń get mi. I think you understand me. Kò sí kidnapper kankan tó fẹ́ jí èèyàn gbé tí ò ní demand owó. Yes sir, ibi tó ti ṣe mistake lórí irọ́ tó ń pa, tó ti ṣe mistake ni pé tó bá jẹ́ pé wọn ò yọ owó yẹn kúrò nínú demand wọn, mo lè believe wọn. But you say you are not demanding for money. It's not possible. Terrorists will always demand for money. And that 1 billion naira ti jẹ́ ká mọ̀ wípé irọ́ ni wọ́n pa, because that 1 billion naira is similar to all other demands tó ti ń demand ní other states. Àìmí ò bóyá nǹkan tí mò ń sọ mi rò bóyá ń lè bá. Ṣé ń gẹ̀ tiẹ̀ ṣá? Ní tó túmọ̀ sí wípé ó likely kó jẹ́ wípé àwọn kan ló pè wọ́n. Wípé ìyẹn àjẹ́ mọ̀ pé all these terrorists, they have politicians. They have politicians tí wọ́n control wọn, tí wọ́n jẹ́ kí àwọn security operatives láti arrest wọn. Òun ló fi easy fún àwọn security operative Ọ̀yọ́ state láti tètè arrest àwọn tí wọ́n kidnap àwọn family Adelabu, former minister. Torí pé kí ni kò sí politician kankan tó ń bá kí àwọn terrorists yẹn up. Ìyẹn àwọn tí wọ́n kidnap family Adelabu, no politician back them up. Òun ló fi easy fún wọn láti mú wọn. But àwọn eléyìí tí wọ́n kidnap àwọn èèyàn l'Ógbómọ̀ṣọ́, politicians are backing them up. That is just the fact. Mi ò bí àkàn tí mo sọ yẹ yín ní tó túmọ̀ sí wípé àwọn kan ló pè wọ́n wípé màtá yìí ti ń di wàhálà, màtá yìí ti fẹ́ máa lọ fà. Remove those things, remove those demands. Ẹ láwọn èèyàn yín nìkan ni kẹ́ ẹ sọ
but nǹkan tẹ́ máa ṣe lélẹ̀ ẹ set kámẹ́rà ìkànnì àwọn victim yẹn ni kò sọ. According to some reports wọ́n ní àwọn tí wọ́n ti táwọn terrorists ti kidnap rí wọ́n sọ àwọn fact kọ̀ọ̀kan. Wọ́n ní ìwọ tán bá kidnap ìyẹn tán bá fẹ́ yẹ kó o sọ fún public ló gbọ́dọ̀ sọ. Even ibi tó tún fọ́ nìdé wọ́n ní pé tí ẹlòmíì bá tán bá ti ń rìkọ́ọ̀dù lọ́wọ́ tí wọ́n bá ti sọ nǹkan tán sọ wọ́n tán tó yẹ kán sọ wọ́n náà máa yìnbọn mọ́ straight ni. Òun ló fi di wípé it is a must for them ìyẹn ìyá yẹn tó sọ̀rọ̀ yẹn for her to comply with whatever thing they ask her to see. Mi rò bóyá ń le bá àná mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn confused but don't let politicians confuse you. Don't let politicians confuse you. They knows about it. That's it. Mo ń sọ fẹ́nìkan mo ní wípé gbogbo géèmù tẹ́ rí tán play lọ́yọ̀ state yìí it is all because they want to frustrate Tinubu's second term ambition. I'm not in support of any politician but tá a bá rí fact ẹ jẹ́ ká sọ. They want to frustrate that man's second term ambition. Òun lè fi rí pé wọ́n fẹ́ blackmail Ọ̀yọ́ state government. Mo mọ̀ pé gbogbo bí táwọn Ọ̀yọ́ state government máa wà báyìí wọ́n á máa wò wípé kí ló ń ṣẹlẹ̀ ṣé àwọn ìfẹ́ sọ̀wádìí èèyàn burúkú ni àwọn náà demand fún náà ẹ̀yìn èèyàn mi àwọn náà demand fún compare and contrast everything tí mo ti ń sọ̀rọ̀ látàárọ̀ wàá rí pé jọra wọn. And the major reason tí wọ́n fi fẹ́ blackmail Ọ̀yọ́ state government is because of that Sharia law. It's because of that Sharia law. Òun náà fi tètè pariwo pé àwọn ò fẹ́ mọ́ o àwọn ò request fún o tọ̀nà rí pé ó ti fẹ́ dàrúrú. Wọ́n rí pé ó ti fẹ́ wo gbogbo ọ̀rọ̀ tí mo tún sọ yìí gan mi ò tún sọ tán bọ̀ ẹ jẹ́ ká fi mọ bẹ́ẹ̀ ẹ jẹ́ fi mọ bẹ́ẹ̀. Sharia law yẹn yes sir yes ma that particular Sharia law wọ́n demand fún lóòótọ́ wọ́n demand fún ní other state torí pé ó ti wà implemented already ìyẹn ní àwọn ìlú north. Ẹ wo ẹ jẹ́ ká tún fi mọ báyẹn náà mò ń bọ̀. Ọ̀rọ̀ rẹ o àṣírí ńlá sì ni gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tàdíjọ́ wo fídíò yìí kí lẹ rí sí i. Kọ́lọ́hún kó wá ṣàánú wa ní Nàìjíríà yìí ni àwọn èèyàn wa tó wà lákàtà wọn yìí kọ́lọ́hún kó gba ọ̀nà àrà kó gbaṣẹ́ ṣe kó yọ sí wọn lójijì kó yà wá lẹ́nu lórí wọn kárí àwọn èèyàn wa padà láyọ̀ àtàlàáfíà. Àwọn kinní burúkú tí wọ́n dáwọ́ ènìyàn bọ́ra yìí kó lọ́wọ́ kó fún wa kó gbà wá ọmọ Yorùbá kó fún wa ní ìṣẹ́gun lórí wọn. Ẹ̀yin ìjọba Ọlọ́run á ràn yín lọ́wọ́ o gbogbo ìgbésẹ̀ tẹ́ bá ń gbé Ọlọ́run á tì í lẹ́yìn o á jẹ́ ká lẹ́nu ọpẹ́ o á jẹ́ ká lẹ́nu ọpẹ́ gbogbo wa pátá á lẹ́nu ọpẹ́ o á lẹ́nu ọpẹ́. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tàdíjọ́ wo fídíò ìpárátá ohun tẹ́yin náà bá rí àwọn àṣírí tẹ́ bá mọ̀ àwọn àmọ̀ràn tẹ́ bá mọ̀ fún ìjọba ẹ já pàdé ní comment section. Ẹ ṣeun láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.